sọ́dọ̀ Jésù, má ṣe dúró. Lọ́rọ̀ rẹ̀ ló ti fọ́nà wá. Ó dúró lé àárín wa lónìí. Ó wí pẹ̀lẹ́ pé wá. Ìpàdé wa yìí ó jẹ́ ayọ̀. Gbọ́kàn wa bá bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Tá ó sì wà pẹ̀lú rẹ̀ Jésù. Nílé ayérayé, jẹ́ kọ́mọdé wa ẹ gbóhùn rẹ̀, jẹ́ kọ́kàn gbogbo kún fún ayọ̀, ká sì yan Jésù láyànfẹ́ wa. Ẹ má dúró ẹ wá, ìpàdé wa yìí ó jẹ́ ayọ̀. Bọ́kàn wa bá bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tá ó sì wà pẹ̀lú rẹ̀ Jésù. Nílé ayérayé, rántí pó wà pẹ̀lú wa lónìí. Fetí sófin rẹ̀ kó sì pamọ́. Gbọ́ bóhùn rẹ̀ tí wí pẹ̀lẹ́ pé, ẹ̀yin ọmọ mi wá. Ìpàdé wa yìí ó jẹ́ ayọ̀. Bọ́kàn wa bá bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tá ó sì wà pẹ̀lú rẹ̀ Jésù. Nílé ayérayé. Àmín. Ọlọ́run wa, ògo, ìyìn àti ọpẹ́ àti ọlá ni fún orúkọ yín. A yìn yín fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà ní gbogbo ìgbà. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run fún àǹfààní tẹ́ ẹ tún fún wa láti wá síwájú yín ní àkókò yìí. Ògo ni fún orúkọ yín Olúwa. Jésù bá wa sọ̀rọ̀. Jésù tàn mọ́lẹ̀ sọ́kàn wa. Jésù ràn wá lọ́wọ́ láti gba iyebíye ọ̀rọ̀ yín. Jésù fọ̀ ọ̀rọ̀ rẹ yé wa. Jésù ràn wá lọ́wọ́ láti sọ ní ìwọ̀n oore ọ̀fẹ́. Àsọdùn kó má sì sí, àsọjù kó má sì sí, àsọjèrè, àsọgbà ọkàn, àsọmú ìrònúpìwàdà wá. Ó ní kí ẹ ṣe ní àárín wa ní àkókò yìí. Kí ògo àti ìyìn ńlá kó yẹ fún orúkọ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ibi kíkà wa ní ìwé àwọn onídàájọ́ orí ìkẹjọ láti ẹsẹ̀ ìkejìléníogún. Onídàájọ́ orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìléníogún láti ẹsẹ̀ ìkejìléníogún. Àwọn ará Ísírẹ́lì wí fún Gídéónì pé, jọba lórí wa, ìwọ ọmọ rẹ àti àwọn ọmọ ọmọ rẹ pẹ̀lú, nítorí ìwọ ti gbà wá lọ́wọ́ àwọn ará Mídíánì. Ṣùgbọ́n Gídéónì dá wọn lóhùn pé, èmi kì yóò jọba lórí yín, bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi kì yóò jọba lórí yín. Olúwa ni yóò jọba lórí yín. Gídéónì sì wí pé, mo ní ẹ̀bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ yín. Kí ẹnì kọ̀ọ̀kan yín fún mi ní yẹtí kọ̀ọ̀kan láti inú ohun tí ó kàn yín láti inú ìkógun. Àṣà àwọn ará Ismaili ni láti máa fi yẹtí wúrà sétí. Wọ́n dáhùn pé, tayọ̀tayọ̀ ni àwa yóò fi wọ́n sílẹ̀. Wọ́n tẹ́ aṣọ kan sílẹ̀. Ọkùnrin kọ̀ọ̀kan sì ń yọ yẹtí kọ̀ọ̀kan tí ó kàn wọ́n láti ibi ìkógun síbẹ̀. Ìwọ̀n òrùka wúrà
tí ó béèrè fún tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún méjì ìwọ̀n ṣékélì, láìka àwọn ohun ọ̀ṣọ́ àti àwọn ohun sísọ̀rọ̀ tí ó wà láàrin ìlẹ̀kẹ̀ ọrùn àti aṣọ elése àlùkò tí àwọn ọba Mídíánì ń wọ̀, tàbí àwọn ẹ̀wọ̀n tí ó wà ní ọrùn àwọn ìbákasẹ́ wọn. Gídíónì fi àwọ̀ wúrà náà ṣe éfódù, èyí tí ó gbé kalẹ̀ ní Ófírà ìlú rẹ̀. Ọmọ Ísírẹ́lì sì sọ ara wọn di àgbèrè nípa sísìn níbẹ̀, ó sì di ìkẹkùn fún Gídíónì àti ìdílé rẹ̀. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Olúwa. Nígbà tí a pàdé tẹ́lẹ̀, a rí bí àwọn ará Ísírẹ́lì tí wọ́n tọ̀ Gídíónì wá láti jọba. Nígbà tí wọ́n rí iṣẹ́ akíkanjú tó ṣe tó gbà wọ́n lọ́wọ́ ará Mídíánì, nítorí Mídíánì pa wọ́n lójú o. Ìpọ́njú yẹn kì í sì ṣe kékeré. Gídíónì sì gbọ́n, ó ní rárá o. Olúwa ni ẹ jẹ́ ó máa jọba lọ. Máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa. Ọba tá kò lè rọ̀ lóyè, alágbára tá kò lè ṣẹ́gun. Ìjọba rẹ̀ dùn mọ́ wa yé o Jésù. Máa jọba lọ Olúwa. Olúwa ni ẹ jẹ́ ó máa jọba o. Ó ní tó bá jẹ́ tèmi àtàwọn ọmọ mi, ẹ sáà rárá fi wá sílẹ̀. Ohun tó Olúwa fẹ́ lò wá fún ló ti lò wá fún yìí. Ẹ má jẹ́ ká gba ipò Olúwa, àwa ò jọba. Ọ̀rọ̀ ọgbọ́n ni, ọ̀rọ̀ ẹni tó lóye ọjọ́ ọ̀la, ẹni tí ò kan ra ipò asán sílẹ̀ fún àwọn ọmọ rẹ̀, tí ó mọ̀ bóyá jàǹdùkú ni wọ́n yà, àbẹ́ni tí ó rìn lọ́nà Ọlọ́run. Kò fẹ́ orúkọ rere tó ń ti ní kó bàjẹ́. Àwọn nǹkan wọ̀nyí a ti gbé wọn yẹ̀ wò nígbà tí a pàdé gbẹ̀yìn. Ṣùgbọ́n nǹkan wá ṣẹlẹ̀ o. Nǹkan ṣẹlẹ̀ tí ó yà mí lẹ́nu. Ẹ rí i pé nígbà tí ó di ẹsẹ̀ ìkẹrìnléníogún, Gídíónì wípé ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín. Ẹnì kọ̀ọ̀kan yín, yẹtí tó wà lọ́wọ́ yín, eléyìí tẹ́ kó bọ̀ lójú ogun, ẹ fún mi. Wọ́n ló sì gbà á, wọ́n sọ iye wọn rẹ̀, 15 ìwọ̀n, 1,000 pẹ̀lú 1,107. Wọ́n ló gba gbogbo ẹ̀. Nígbà tó gbà àjọ, ó fi ṣe éfódù. Éfódù yìí ló ṣe ni wọ́n wá ní éfódù, ó wá di ìdẹ̀kùn, òkúta ìdìgbòlù, ó di ohun ìkọ̀sẹ̀ fún òun gan-an fún rẹ̀ àti fún gbogbo Ísírẹ́lì. Ẹni tó lè borí ogun tó ṣàṣeyọrí, tó sì kọ̀ fún àwọn Ísírẹ́lì pé ẹ má ronú pé ẹ ń fi mí jọba o, àbáwọn ọmọ mi o. Ohun tó Olúwa fẹ́ ká ṣe láti ṣe o. Irú èèyàn yìí ló wá di, mo ń ronú wípé kí ló lè mú Gídíónì béèrè yẹtí lọ́mọ Ísírẹ́lì. Ó fẹ́ ṣe éfódù. Lóòótọ́ éfódù yìí
ni wọ́n máa ń lò láti fi mọ ọkàn Ọlọ́run fún ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n ṣé yẹtí àti ohun èlò wúrà ohun dandan náà lè fi ṣe éfódù ni? Kí nìdí tó fi béèrè? Ẹ sì rí i pé ìgbẹ̀yìn ohun tó béèrè òun ni wípé ó di ìdẹkùn, ó di wàhálà fún ọmọ Ísírẹ́lì. Ohun tó tẹ̀ wá ń ṣẹlẹ̀ nínú yẹtí ti wúrà yìí, òun ni ibi tí wọ́n ti mú wá, tí í ṣe lọ́dọ̀ àwọn ará Ismaili. Àwọn ni wọ́n ń lò ó. Ọmọ Ísírẹ́lì kì í lò ó. Kò sí nínú àṣà tiwọn láti máa fi sétí. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, yẹtí náà ni wọ́n kó tí Áárónì béèrè lọ́wọ́ wọn pé kí wọ́n mú wá, tó fi mọ ère fún wọn. Eléyìí náà Íjíbítì ni wọ́n ti kó wá. Kí ni Gídíónì gan-an rí tó fi ń béèrè yẹtí oníwúrà yìí? Mo wá tún wò ó pé nígbà tán tẹ̀ kó ìkógun náà ní Mídíánì, bó ló ṣe jẹ́ yẹtí òun ni ó jẹ́ pàtàkì ohun tí wọ́n kọ́kọ́ ń lé tí wọ́n mú. Wọ́n á ṣe kó ẹran, wọ́n á ṣe kó àwọn èlò míì. Báwo ló ṣe jẹ́ yẹtí wúrà yìí tán ará Ismaili ń lò yìí ló jẹ́ àfojúsùn tiwọn, ló jẹ́ ohun tí wọ́n kọ́kọ́ kó? Ṣé kìí ṣe wípé ohun tọ́lọ́run fún wọn kò mọ̀ọ́mọ̀ tẹ́ wọn lọ́rùn? Ṣé kìí ṣe wípé yẹtí bí wọ́n bá ti ń rí létí àwọn ará Ismaili ní máa ń wò wọ́n pé ẹ wo ohun tọ́lọ́run fi dùn wá, ẹ wo bó ṣe dúró létí wọn gẹ́rẹ́ mẹ́ún, ẹ wo bó ṣe wá fáìn tójú wọn tó dúró rekete. Wọ́n ti ń gbìnú, bó tilẹ̀ jẹ́ pé wọ́n rí bí ìṣòro láti ṣe ohun tí àwọn ará Ismaili ń ṣe. Ṣùgbọ́n nínú ọkàn wọn lọ́hùn, wọ́n rí bí ìyà àti àìfúnniláyè tó tí Ọlọ́run tó ṣe fún wọn. Ẹ wo gbogbo ọlá tí Ọlọ́run fún Ádámù àti Éfà nínú ọgbà. Igi ẹyọ kan ni wọ́n sọ wípé ó padà tún wọ̀ wọ́n lójú. Báwo ló ṣe jẹ́ igi ẹyọ kan nínú gbogbo igi náà ló wọ̀ wọ́n lójú? Ṣé ẹ rí àwa tí a pera ní ọmọ Ọlọ́run? Ọ̀pọ̀lọpọ̀ ni a máa ń rò wípé àwọn ẹ̀ṣẹ̀ àgbèrè, olè jíjà, irọ́ pípa ni ó gbé wa dọ́run àpáàdì, láì mọ̀ wípé àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ láti inú wa fún ohun tí ń bẹ nínú ayé ó ti pa ọ̀pọ̀lọpọ̀ kú, bó tilẹ̀ jẹ́ pé wọ́n wà lórí ìnàró. A máa sọ wípé ẹ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. A ò gbọdọ̀ di nǹkan ayé máyà. Bàbá sì rí ẹni tó ra mọ́tò tuntun, a máa dàtọ̀ lẹ́nu. A máa wò pé tá bá rí ẹni tó kọ́lé. Nígbà míì a máa sọ gan ni, ó kàn kọ́lé kiri bí ẹyẹ, ó kọ́lé síbi, ó kọ́lé sítan. Ẹ béèrè lọ́wọ́ wọn, ó wù ú ni o. Ó wà nínú ọkàn wa ni o. À ń béèrè nínú ọkàn wa ni pé Olúwa kí ló dé tó fi nǹkan yìí dùn wá? A sọ wípé ayé kì í ṣe ilé wa.
ọ̀run ní ibùgbé wa. Bí ilé ta bá ní nínú ayé yìí tó bá tẹ̀ parun, àwa mọ̀ pa nílé kan lọ́run. Bẹ́ẹ̀ ni Bíbélì wí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ọkàn wa ni àwọn nǹkan mèremère ló wù wá, ó sì ti ń di ìdẹkùn nínú ọkàn wa. Ó ti ń di àwọn tó ń fà wá sẹ́yìn. Ẹ rí àwọn ọmọ tí à ń kọ́ ni. Ẹ ò gbọdọ̀ ṣe eléyìí. Ẹ má fi sétí, Bíbélì kọ̀. Ẹ má fi sọ́rùn, Bíbélì kọ̀. Ọkùnrin kò gbọdọ̀ mú ohun tí í ṣe tóbìnrin wọ̀. Obìnrin ò gbọdọ̀ mú ohun tí í ṣe ti ọkùnrin wọ̀. Ẹ má ru ẹrù Ahimeleki. Ṣé bẹ́ẹ̀ rí pé tí wọ́n bá jáde lọ́dọ̀ wa, ohun gbogbo tí a kọ́ lẹ̀ yẹn, òun ni wọ́n kọ́kọ́ mú ṣe. Báwo ló ṣe jẹ́ ohun kan tó wù wọ́n nìyẹn? Báwo ló ṣe jẹ́ ìmúra, ìrìn, ìgbé ayé gẹ́gẹ́ bí Kristẹni kì í wù wọ́n? Báwo ló ṣe jẹ́ yẹtí tí ń bẹ létí àwọn Ismaili làwọn eléyìí kó ní kògùn? Kí ló dé tán rí ohun kan míì kó? Wọn kó ẹran wọn. A sáà mọ àwọn ará Mídíánì nítorí pé àwọn ará Ismaili náà ni Mídíánì. A mọ̀ wípé wọ́n ń wá tẹranko, wọ́n ní ẹranko, wọ́n ń ṣòwò ẹranko màálù àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn la lè pè ní àwọn Fúlàní ní àkókò tiwa. Kí ló dé tí àwọn ọmọ Ísírẹ́lì ò sojú kòkòrò ẹran yìí? Bó ló ṣe jẹ́ ohun tí wọ́n ń kó sétí? Ó ní nǹkan àkọ́kọ́ tán kó. Báwo ló ṣe jẹ́ òun náà ni Gídéónì kọ́kọ́ béèrè. Ó mọ̀ pé ìdẹkùn ni fún wọn, ó sì padà di ìdẹkùn fún òun náà. Ìwọ̀nsẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ rí wọn, ó kàn múra ni. Bó ṣe tọ́jú ló tọ́ ẹnu, ó kun gbogbo ètè, ó kun gbogbo èékánná ṣe sọ̀bọlọ. Bẹ́ẹ̀ bá béèrè kúnlẹ̀kúnlẹ̀, ó wù wọ́n, ó wù wá, ó wù wá. Ẹ wo ilé tó lọ kọ́, ilé alájà mẹ́rin, kí ló fẹ́ fi ṣe? Ẹ béèrè lọ́wọ́ ẹni tó ń sọ, ó wù. Ọ̀pọ̀lọpọ̀ ìgbé ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìgbàgbọ́ ń gbé ló wù wá nínú ọkàn. Òfin Ọlọ́run nígbà míì, àwọn oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa, ìgbé ayé tí Ọlọ́run ní ká máa gbé ló ń dí ẹlòmíì lọ́wọ́ ní òjò ṣe tinú ẹ̀. Tí wọ́n bá fi í lẹ̀ láti ṣe tinú ẹ̀, ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín pé yẹtí ara Ismaili ni ó kọ́kọ́ kó. Yẹtí ara Ismaili. Àwọn ọmọ wa tá lù tí fún lénìí, wọ́n ti bá wọn ṣètò àwọn tí wọ́n lè fi sétí láìṣe pé wọ́n lu etí. Báwo ni ìgbé ayé yẹn ṣe wù wọ́n? Báwo ni ìgbé ayé tá a fi kọ́ wọn? Báwo ni ò ṣe tẹ́ wọn lọ́rùn? Kí ló mú àwọn Ísírẹ́lì tí wọ́n fi ń kó yẹtí oníwúrà ẹ̀? Kí nìdí? Báwo ló ṣe wá di òrìṣà fún wọn? Báwo lọlọ́run táwọn ń sìn ò ṣe jọ wọ́n lójú? Báwo ni yẹtí lásán tí a kó jọ tó ṣe di òrìṣà? Báwo ni ọmọ Ísírẹ́lì ṣe ń jó níwájú ẹ̀ nígbà tí Mósè ò sí ńbẹ̀, tí Áárónì tó fi ṣe Ọlọ́run fún wọn? Ó yẹ ká máa bira wa léèrè. Báwo ló ṣe di ohun ìkọ̀sẹ̀? Báwo ló ṣe di ìdẹkùn fún wọn? Rárá. Tá a bá tú ọmọ Ọlọ́run míì sílẹ̀ tó bá sáré owó, yóò sáré ju àwọn tó ń bú lọ. Ṣáà tẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni. Ìsọjí tó ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ìsún òru. Ìsún òru Olúwa wí kọ́. Ìsún òru a fẹ́ rówó ni. Olúwa wí kọ́ o, kì í ṣe ìbùkún fún ọmọ Ọlọ́run o. Ìsún òru pé a gbọ́dọ̀ lówó ni. Gbówó wá, ẹ̀mí mímọ́ gbówó wá. Mo ní ohun tí mo fẹ́ fowó ṣe, ẹ̀mí mímọ́ gbówó wá. Àwọn tó kù ní, ó wù wá nínú ọkàn ìṣe wọn, ìgbé ayé Ismaili yẹn, ó ń wù wá. À ń wò wípé bó lọlọ́run ṣe lè dí wa lọ́wọ́ tí ò fún wa láàyè láti dàbí wọn. Tán bá sì fún wa láǹfààní pé ẹ mú nǹkan tó wù yín nínú tí ẹ rí,
ìwé kọ́ la ó kọ́ àga kọ́ la ó sì kó. Àwọn aṣọ wọn tó bá ti gbàlódé mu, àwọn yẹtí wọn la ó kó. Nítorí pé àwọn tí ń bẹ lọ́kàn wa ni, tí ń bẹ lọ́kàn ìyá, tí ń bẹ lọ́kàn ọmọ, àtọmọkùnrin àtọmọbìnrin, ìgbé ayé yẹn wù wá. Àwa wò pé ọ̀rọ̀ Ọlọ́run, Bíbélì Ọlọ́run, òun ló ń dí wa lọ́wọ́. Kò kú dí wa lọ́wọ́. Ohun tí Ọlọ́run kọ̀, tọ́lọ́run ò fẹ́ kó ṣẹlẹ̀, òun náà ni wípé éfódù yìí yóò padà di ohun ìdẹ́kun fún wa. Ọlọ́run mọ̀. Báwo ló ṣe wá jẹ́ ohun tó kọ̀? Àwọn tó lé sẹ́yìn odi, àwọn tó lé kúrò nínú májẹ̀mú rẹ̀, ìgbé ayé tá ń gbé yẹn, báwo ló ṣe jẹ́ òun ló wù wá? Báwo ló ṣe jẹ́ òun ló wù àwọn ọmọ wa lénìí tó jẹ́ tí wọ́n bá ti láǹfààní, ìgbé ayé tán kọ́kọ́ ń gbé nìyẹn. Wọn ní gbé ìgbé ayé tá a fi kọ́ wọn yẹn, ìgbé ayé Bíbélì, ìgbé ayé àwọn ará Ismaili yẹn ló wù wọ́n. Bó tilẹ̀ jẹ́ pé a lè sọ wípé kò dáa, ó burú, kì í ṣe ohun tó dáa, kì í ṣe ohun tí ò dáa àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n àwọn tí ń bẹ nínú májẹ̀mú àtẹni tá a lé kúrò nínú májẹ̀mú, ìgbé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìmúra ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ìsọ̀rọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Inú ọ̀rọ̀ kọ́ nìkan láti mọ̀ wá, inú ìmúra wa ni lẹ́tì mọ̀ ọmọ Ísírẹ́lì. Nígbà tí Mósè tó dé etí odò níbi tó ti pàdé àwọn ọmọ Jethro, nígbà tán ròyìn fún bàbá, àwọn láwọn ará Íjíbítì kan, wọ́n rí nínú ìmúra ẹ̀. Báwo ló ṣe jẹ́ tó jẹ́ pé ohun èlò Ismaili ló ń wo àwa, òun ló dìdẹ̀kùn fún wa lénìí. Nínú ìjọ ohun gbogbo tí ayé ń fẹ́ bí ẹlòmíì, ìjọ wọn ò yàtọ̀ fún agbo fújì. Bí ẹ jẹ́ kó jọ, bàbá kó jọ, àwọn ọ̀dọ́ yóò wá. Ẹ já ṣe kó dáa, àwọn ọ̀dọ́ yóò wá. Àwọn ọ̀dọ́ yóò wá, ẹ kó jọ. Bó ló ṣe jẹ́ àwọn ohun tí Ismaili tí a lé kúrò nínú ìlérí pé a sọ wípé wọn ò lè bá ọmọ ìlérí, wọn ò lè bá wọn ṣe. Báwo ló ṣe jẹ́ ìgbé ayé tán kọ́ lóde yẹn ló ń wù àwa? Gbogbo àwọn nǹkan ló padà di ìdẹ́kun fún wa. Ẹ rí ọmọ wa lénìí tí wọ́n bá ń kọrin, wọ́n á ní ìjọ ò lè tètè gbá wọn jáde. Wọ́n á bẹ́ síta. Bí wọ́n bá ń ṣeré, tọ́lọ́run fún wọn lẹ́bùn kan, wọ́n á ní ìjọ ò lè tètè gbé àwọn. Wọ́n á bẹ́ síta. Báwo ló ṣe jẹ́ ìgbé ayé Ismaili ní ń bẹ nínú ọkàn wa? Báwo? Kí ló dé? Ọlọ́run sì mọ̀ o, kó tó ní Ismaili gbọ́dọ̀ rìn jìnnà. Torí ó mọ̀ wípé ọ̀tá ni yóò jẹ́ fún gbogbo ìlànà àti ìgbékalẹ̀ Ọlọ́run. Àwọn èlò Ismaili là wá kó wọlé lénìí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ wípé àwọn èlò Ismaili tá a kó wọlé, ìdẹ́kun ni ó padà jẹ́ òun. Gbogbo àṣeyọrí tó wù ká lè ṣe nígbà tá a ti dẹwọ́ tá a ti kó ìkógun àwọn ọmọ Ismaili wọlé, òun dandan ni ká ṣubú níwájú éfódù yìí. Nítorí pé kì í ṣe ìpinnu Ọlọ́run. Orílẹ̀-èdè ọ̀tọ̀ ni wá, ènìyàn ọ̀tọ̀ ẹni tá a ti yà sọ́tọ̀ ni. Olú àlùfáà ni wá, àì dàbí ẹnìkan. Ìwọṣọ wa, ìsọ̀rọ̀ wa, ìmúra wa, gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ yàtọ̀. A ò gbọ́dọ̀ farajọ Ismaili lọ́nàkọnà. Nínú ìwà wa, nínú ilé wa, nínú ohun gbogbo tí Ọlọ́run fún wa. Ohun gbogbo ohun ọrọ̀ tó Ọlọ́run fún wa, mọ́tò tó fún wa, ilé tó fún wa, gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ yàtọ̀ wípé ìhun kan tọmọ ìlérí ni. Ẹnikẹ́ni á wọbẹ̀ á rí i pé ntọmọ ìlérí lélẹ̀, ó yàtọ̀ fún ibi tá a ti ń bọ̀. Ó yàtọ̀ fún Íjíbítì. Ṣùgbọ́n nígbà táwọn ọmọ Ísírẹ́lì náà máa jáde Íjíbítì, níṣẹ́ ni wọ́n mọ̀ tó kó yẹ tí ò ń dání. Àìlèmójú kúrò tí mú pásítọ̀ gbà tí ń gbọ́ tí líle tó lòun ó pààrọ̀ ẹ̀, òun ó fi gbọ́ tí mi nítorí kò fẹ́ pàdánù owó. Bọ́lọ́run bá fún wa lóore-ọ̀fẹ́ á máa ṣe lé nígbà mi, ṣùgbọ́n ará, olú ọ̀tọ̀ ni wá, ènìyàn ọ̀tọ̀ ni wá o. Ohun gbogbo tá a gbọ́dọ̀ ṣe, a ò ṣe ohun kó ní ìfagagbága pẹ̀lú ẹnikẹ́ni. Olúùlú
ènìyàn ọ̀tọ̀ ni wá, a royal priesthood and holy nation, a peculiar people. A yàtọ̀ nínú gbogbo. Ọ̀rọ̀ wa gbọ́dọ̀ yàtọ̀, ìṣe wa gbọ́dọ̀ yàtọ̀, múra wa gbọ́dọ̀ yàtọ̀, ìṣe wa gbọ́dọ̀ yàtọ̀, ìrínisí wa gbọ́dọ̀ yàtọ̀, ohun tá a ní gbọ́dọ̀ yàtọ̀. Bọ́mọ Ọlọ́run bá nílé, ilé ẹ̀ gbọ́dọ̀ yàtọ̀, bó bá nílé iṣẹ́, ilé iṣẹ́ gbọ́dọ̀ yàtọ̀, bó bá ní mọ́tò, mọ́tò ẹ̀ gbọ́dọ̀ yàtọ̀, ohun gbogbo ni ló gbọ́dọ̀ yàtọ̀. Bó bá nílé ìwé, ilé ìwé ó yàtọ̀. Bó bá dá ìjọ sílẹ̀, ìjọ ó yàtọ̀, kì í ṣe ìjọ Ismaili. Ẹ má jẹ́ kí Ismaili kó jẹ́ ìdẹkùn fún wa. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò bá ẹnì kọ̀ọ̀kan wa pàdé. Mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́, tí wọ́n ti fi Ismaili bora, tí wọ́n fi ṣe ara wọn ní ọ̀ṣọ́. Olúwa ẹ gbà wá, kẹ́ ẹ fún wa lóore ọ̀fẹ́ láti máa yangàn, láti máa ṣògo nínú ohun tí ẹ fún wa, pé ènìyàn ọ̀tọ̀ ni wá, olú àlùfáà ni wá, a yàtọ̀ nínú ohun gbogbo. Ẹ ràn wá lọ́wọ́ láti gbé ìgbé ayé Olúwa, kí ayé wa kí ó lè pè yín Olúwa, kí a má ṣe dàbí Ismaili tí ẹ ti lé síta. Ẹ jẹ́ ká lè fi hàn nínú ọ̀rọ̀ àti ìṣe àti ayé wa wípé ọmọ ìlérí ni wá. Ògo ni fún orúkọ yín Olúwa. Ní orúkọ Jésù Olúwa ní a gbàdúrà. Àmín.